A kú déédé àsìkò yìí, kókó inú ìwé ìròyìn la mú wá fún yín láti inú àwọn ìwé ìròyìn ilẹ̀ Nàìjíríà. Orúkọ tèmi ni Ọmágbémisọ́lá Ọmọlọ́rọ̀mọdẹ̀. Lónìí ni ilé-ẹjọ́ gíga gbọ́ àròyé lórí ẹ̀sùn tí ìjọba ìpínlẹ̀ Ọ̀ṣun pè tako ilé-ìfowópamọ́ àgbà CBN àti olùṣirò àgbà fún ìjọba àpapọ̀. Adájọ́ Emeka Nwite ni ó gbọ́ ẹjọ́ bí àwọn tí ọ̀rọ̀ kàn ṣe kéde ìfarahàn wọn. Ìjà òfin tó ń lọ láàrin ìjọba ìpínlẹ̀ Ọ̀ṣun àti CBN ni ó rọ̀ mọ́ àìyọ̀ǹda owó fún ìjọba ìbílẹ̀. Ìjọba ìpínlẹ̀ ṣe ẹ̀sùn wípé CBN àti ọ́fíìsì olùṣirò àgbà ń pètepèrò àti darí owó tí ó tọ́ sí ìjọba ìbílẹ̀ sí ibòmíràn tí ó jẹ́ àpò ìkówósí aládàáni. Èyí sì jẹ́ ìtàpá sí òfin owó ará ìlú àti òfin ìjọba. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà lórí ẹ̀rọ ayélujára Channels. Ẹgbẹ́ àgbà fún àwọn elépo àti afẹ́fẹ́ gáàsì PENGASSAN ti kéde ìṣọ̀kan wọn pẹ̀lú ẹgbẹ́ elépo àti afẹ́fẹ́ gáàsì NUPENG láti béèrè fún ìrẹ́pọ̀ láàrin àwọn awakọ̀ ọkọ̀ elépo àti àwọn tí iléeṣẹ́ ìfọpo Dangote gbà síṣẹ́ àti ẹ̀ka rẹ̀ yòókù. Bí a kò bá gbàgbé wípé NUPENG lérí àti dáṣẹ́ dúró lónìí lórí ẹ̀sùn wípé iléeṣẹ́ ìfọpo Dangote gbèrò àti dènà àwọn dẹ́rẹ́bà tí ó gbà sí 4,000 ọkọ̀ láti má darapọ̀ mọ́ ẹgbẹ́ wọn. Nínú àtẹ̀jáde òní ni akọ̀wé ẹgbẹ́ PENGASSAN Lumumba Okugbara ti ní àwọn ń kọ ìwé yìí láti fi ìṣọ̀kan aláìlópin wọn hàn sí ọ̀kan lára wọn tí wọ́n jẹ́ mọ̀lẹ́bí kan náà. Wọ́n wá ṣe ìkìlọ̀ wípé bí wọn kò bá tètè yanjú ọ̀rọ̀ èyí lè mú wọn gbé ìgbésẹ̀ tí ó le. PENGASSAN fi ẹ̀sùn kan Dangote wípé ó kọ̀ láti mú kí àwọn òṣìṣẹ́ rẹ̀ darapọ̀ mọ́ ẹgbẹ́ láti ìgbà tí wọ́n ti bẹ̀rẹ̀ iṣẹ́ pẹ̀lú gbogbo ìgbìyànjú wọn àti yanjú ọ̀rọ̀ nítùbínùbí. Àwọn kò sì nífẹ̀ẹ́ sí bí ó ṣe ń fi ẹ̀tọ́ àwọn òṣìṣẹ́ dùn wọ́n lábẹ́ òfin. Bí àwọn yóò ti ṣe àtìlẹ́yìn tó nípọn pẹ̀lú NUPENG lórí ìbéèrè wọn nítorí èyí jẹ́ ara òfin tí àjọ òṣìṣẹ́ ilẹ̀ òkèèrè là kalẹ̀ pẹ̀lú àjọṣepọ̀ òfin ti Nàìjíríà. Ṣùgbọ́n ìjọba àpapọ̀ ti pe ìpàdé pẹ̀lú àwọn tí ọ̀rọ̀ kàn ní ìlú Àbújá láti yanjú rògbòdìyàn gẹ́gẹ́ bí Mínísítà fún Iṣẹ́ àti Ìgbanisíṣẹ́ Muhammadu Dingyadi ṣe sọ. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn Punch. Ààrẹ Bọ́lá Tinubu ti júwe ilé fún Special Assistant on Digital and Creative Economy láti ọ́fíìsì igbákejì ààrẹ Fego John Umunubu. Nínú àtẹ̀jáde láti ọwọ́ adarí ìròyìn ilé agbára Abiodun Ọládùnjoyè ni wọ́n ti ní ìgbésẹ̀ yìí fẹsẹ̀ múlẹ̀ lójú ẹsẹ̀ immediate effect. Wọ́n wá ṣe ìkìlọ̀ fún gbogbo àwọn tí ọ̀rọ̀ kàn kí wọ́n má bá Umunubu dòwò pọ̀ gẹ́gẹ́ bí aṣojú ìṣèjọba Tinubu. Ẹni bá ṣe èyí fi ara rẹ̀ wéwu kí olúkúlùkù ṣọ́ra. Èyí ń wáyé bí agbẹnusọ ilé ìgbìmọ̀ aṣojú-ṣòfin Abbas Tajudeen ṣe ìkìlọ̀ wípé gbèsè tí orílẹ̀-èdè jẹ ti ń dé góńgó bí ó ti ń béèrè fún ìgbésẹ̀ oníkíákíá láti fi ṣàmójútó ọjọ́ ọ̀la ọrọ̀ ajé orílẹ̀-èdè. Abbas sọ èyí níbi ìpàdé ẹlẹ́ẹ̀kọkànlá ọlọ́dọọdún WAPAC tí ó wáyé nínú ọgbà ilé ìgbìmọ̀ ìlú Àbújá. Níbẹ̀ ni Abbas ti ní àpapọ̀ gbèsè orílẹ̀-èdè ti wọ $149.39 trillion tí ó kù sí $97 billion ní ìpele àkọ́kọ́ nínú ìdámẹ́rin first quarter ọdún 2025. Pabambarì ibẹ̀ ni ti gbèsè GDP ratio tí ìyẹn ti dúró ní 52% kọjá 40% tí òfin fúnra rẹ̀ là kalẹ̀. Agbẹnusọ ní ìtàpá sí òfin àṣẹ gbèsè yìí léwu púpọ̀. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn Vanguard tó jáde lónìí. Àjọ ọ̀tẹlẹ̀múyẹ́ DSS ti ránṣẹ́ sí ajìjàǹgbara àti olùdásílẹ̀ iléeṣẹ́ ìròyìn Sahara Reporters Ọmọyẹlé Sowore lórí ohun tí wọ́n ṣe àpèjúwe rẹ̀ ní ẹ̀tàn àti irọ́ tí ó ṣe àfihàn rẹ̀ lórí ẹ̀rọ ìbánidọ́rẹ̀ẹ́ tako ààrẹ Bọ́lá Tinubu. Nínú lẹ́tà tí Uwem Davis bu ọwọ́ lù gẹ́gẹ́ bí aṣojú ọ̀gá àgbà yányán fún àjọ DSS ni wọ́n ti ní kí Sowore kó ọ̀rọ̀ rẹ̀ jẹ kí ó sì tọrọ àforíjì lójútáyé láàrin ọ̀sẹ̀ kan. DSS fi ẹ̀sùn kan Sowore wípé ó pe ààrẹ ní ọ̀daràn.
nínú àfihàn rẹ̀ kan tí ó gbé jáde ní ọjọ́ 26 oṣù kẹjọ ọdún 2025 níbi tí wọ́n ti ṣe ẹ̀sùn wípé ó dá yẹ̀yẹ́ Tinubu sílẹ̀ lórí ọ̀rọ̀ tí ó sọ nígbà tí ó ń sọ̀rọ̀ nípa ìwà ìbàjẹ́ ní Brazil. DSS ní ọ̀rọ̀ yìí jẹ́ ọ̀rọ̀ ìtàbùkù tí ó lè mú kí ará ìlú ṣe lòdì sí ìjọba. Ìdí nìyí tí wọ́n fi ní kí Sowore tọrọ àforíjì ní ibì kan náà tí ó ti sọ̀rọ̀ ìtàbùkù, kí ó tún ṣe àfihàn àforíjì rẹ̀ nínú ìwé ìròyìn olójoojúmọ́ ilẹ̀ Nàìjíríà méjì, ẹ̀rọ amóhùnmáwòrán méjì, kí ó tún rán aṣojú méjì lọ olú iléeṣẹ́ àjọ DSS ní Àbújá tàbí nípasẹ̀ email. Àjọ yìí wá fi ẹ̀dà ìbéèrè wọn ránṣẹ́ sí Embassy United States ní Àbújá láti fi tó wọn létí ìgbésẹ̀ wọn. DSS ṣàlàyé wípé kì í ṣe irúfẹ́ Sowore tó ń làkàkà àti darí orílẹ̀-èdè ni ó yẹ kí wọ́n máa bá nídìí ọ̀rọ̀ tí ó lè sọ ààrẹ di ènìyàn yẹpẹrẹ lójú ará ìlú. Ó yẹ kí ó mọ bí a ti ń kó ara ẹni níjàánu. Wọ́n fi kún un wípé àwọn kò ní bẹ́sù-bẹ́gbà àti gbé ìgbésẹ̀ òfin bí Sowore bá kọ̀ àti tẹ̀lé ìlànà tí wọ́n là kalẹ̀. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn The Nation tó jáde lónìí. Kókó inú ìwé ìròyìn tòní kò ní jù báyìí lọ. Ẹ pàdé mi lọ́la fún àkọ́tún ìròyìn. Kí a tó lọ, ẹ má ṣaláì fi àkíyèsí yín ránṣẹ́ kí ẹ sì bá wa subscribe sójú náà wa lórí YouTube kí kókó inú ìwé ìròyìn lè máa tẹ̀ yín lọ́wọ́ ní kíákíá.